ramanda ní àṣà àwọn ẹ̀yà Bayankole tàbí ká kúkú pè wọ́n ní Ankole tribe, níbi tó ti jẹ́ wípé ẹ̀gbọ́n ìyàwó òun ni ọkọ ìyàwó kọ́kọ́ yẹ̀wò síwájú ọjọ́ ìgbéyàwó. Kí ni mo sọ? Ẹ̀gbọ́n ìyàwó òun ni ọkọ ìyàwó kọ́kọ́ bá ní àjọṣepọ̀ tí ó kọ́kọ́ kó ìbásùn fún síwájú ọjọ́ ìgbéyàwó. Báwo ló ṣe jẹ́? Kí ló fà á tí àṣà wọn fi rí báyìí? Ẹ máa bá mi ká lọ. Ẹ má gbàgbé o, ẹ jọ̀ọ́ ẹ bá mi follow page mi lórí Facebook. Báwo ló ṣe jẹ́? Ọ̀nà wo ló gbà ṣẹlẹ̀? Ẹ máa bá mi ká lọ. Àwọn ẹ̀yà Bayankole wọ́n wà ní orílẹ̀-èdè Uganda. Wọ́n jẹ́ ẹ̀yà tó jẹ́ wípé láti ara ẹ̀yà kan tí wọ́n ń pè ní Bantu, òun ni àwọn ẹ̀yà Bayankole ti yà. Nínú àwọn ẹ̀yà yìí, èdè Bantu yìí òun ni wọ́n ń sọ. Àṣà yìí ó sì jẹ́ àṣà àtayébáyé tó ti wà láàrin wọn láti ọdún gbọ̀n. Láti ìgbà tí ọmọbìnrin tó bá ti wà ní ọmọ ọdún 8 sí ọmọ ọdún 10, òun ni ó ti máa tẹ̀lé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ obìnrin, tí ó ti máa tẹ̀lé, tí ó sì máa kọ́ ẹ̀kọ́ nípa ìgbéyàwó lábẹ́ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ obìnrin yìí. Nígbà tí ìgbéyàwó bá súnmọ́, bóyá ìgbéyàwó kù bí ọdún kan, àsìkò yìí òun ni ẹni tó jẹ́ obìnrin tí wọ́n fẹ́ ṣe ìyàwó fún ni ó ti bẹ̀rẹ̀ sí máa mu mílíìkì, tí ó sì máa jẹ àwọn nǹkan tó lọ́ràá kó bàa lè ní ọ̀rá dáadáa, kó bàa lè sanra. Ìdí ni wípé bí ọmọbìnrin bá ṣe sanra tó, bẹ́ẹ̀ ni ohun ìdáná rẹ̀ yóò ṣe pọ̀ tó nínú àṣà àwọn ẹ̀yà Bayankole. Síwájú ọjọ́ ìgbéyàwó, nígbà tí ìgbéyàwó bá kù ọjọ́ 3, òun ni ọkọ ìyàwó yóò ti bẹ̀rẹ̀ sí ní sùn ti ẹ̀gbọ́n ìyàwó rẹ̀, yóò máa kó ìbásùn fún. Èyí ni ó fi mọ̀ bóyá ọkọ ìyàwó bóyá ó lágbára lórí ibùsùn. Tó bá jẹ́ pé ọkọ ìyàwó lágbára lórí ibùsùn, ó kàtò dáadáa, ẹ̀gbọ́n ìyàwó yóò jíṣẹ́ fún gbogbo ẹbí ìyàwó wípé ọkọ ìyàwó kàtò. Ṣùgbọ́n tí ọkọ ìyàwó ò bá kàtò dáadáa, yóò ṣàlàyé fún gbogbo ẹbí, wọ́n sì gba ọmọ wọn. Wọn ò sì ní fi ọmọ wọn fún ọkọ náà mọ́ nítorí wípé kò kàtò dáadáa. Àṣà yìí òun ni wọ́n ń pè ní Kwinjira láàrin àwọn ẹ̀yà Bayankole. Ìgbà tó bá di àsìkò tí wọ́n fẹ́ dáná, tí ọkùnrin bá kàtò lẹ́yìn ìgbà tí wọ́n bá ti yẹ̀ ẹ́ wò tán, yóò wá mú màálù 2 sí 10 gẹ́gẹ́ bí agbára rẹ̀ bá ṣe ká sí, àti wípé bí ìyàwó náà bá ṣe lómi lára sí, yóò mú lọ fún àwọn ẹbí ìyàwó gẹ́gẹ́ bí nǹkan àná. Ẹ dákun, ǹjẹ́ irú àṣà báyìí ṣó bójúmu? Ṣé ẹ̀yin nífẹ̀ẹ́ sírú àṣà bẹ́ẹ̀? Bẹ́yìn bá fẹ́ láti fẹ́ ọmọ nínú àwọn ẹ̀yà Bayankole, tàbí ẹ ní ẹnìkan tí ẹ lérò pé ó yẹ kó fẹ́ ìyàwó láàrin àwọn ẹ̀yà Bayankole, ẹ mention orúkọ onítọ̀hún lábẹ́ fídíò yìí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò mí o, ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ẹ má gbàgbé o, ẹ follow mi, kẹ́ ẹ subscribe sórí YouTube channel mi náà. Tí ìgbà mìíràn tá ó tún máa pàdé, ire o.